Oko Oro. Mo l'Olúwa, mo l'Olúwa o, mo l'Olúwa, ẹ̀rù ò bà mí, mo l'Olúwa. Mo l'Olúwa. I prophesy mi Oko Oro multl church. Mi l'Olúwa. Mi pe àkọlé òjìji ayé tèmi ní Olúwa rẹ. Ta l'Olúwa rẹ? Ìwọ ọmọ tó lóbìí láyé, tó níyà láyé. Olúwa ènìyàn o. Olúwa ènìyàn. Ayé rẹ ọwọ́ ìyá rẹ ló wà. Bàbí mi ṣe sọ fún ẹ, confirm ni. Bẹ́ẹ̀ni. Ntí mo mọ̀ tó dá mi lójú tàdá ni. Ayé rẹ ọwọ́ ìyá ẹ ló wà. Sórí lẹ́yìn Ọlọ́run ló kàn. Lẹ́yìn Ọlọ́run, ìyá ẹ ló kàn. Ọlọ́run ròyìn ìyá, ó fi tó òkun. Ọlọ́run ní tí kì í bá ṣe wípé a ti gbọ́. Ó lóun ọba níyà wa ní ká mọ̀ bọ̀. Bàbá wa Aláàjì àgbà Fuji creator ó ní o sábìyà ó sí o ìyàlá ṣe bí alábàárò ó sábìyà ó sí o ìyàlá bá máa bọ̀. Èmi náà kọrin o. Wumi Oko Oro multi-talented. Mo ní ìyá mi tó bí mi, mo pẹ́ mi wá o. Ìyá mi tó tà mí, tó kún ẹ̀gàbò mi. Ìyá ni wúrà, bàbá sani gíngí ọmọ. Ẹ̀yin ọ̀dọ́kẹ́ tọ́jú òbí ẹ̀yin. Ṣárí tá bá ń gbàdúrà ọmọ nílé ayé. Ẹ jẹ́ ká gbàdúrà àdúrà ọmọ àánú. Ṣárí tá bá ń gbàdúrà ọmọ nílé ayé. Ẹ jẹ́ ká gbàdúrà àdúrà ọmọ ìdùnnú. Torí ẹni bímọ méjì láti kò bí àánú. Àtẹni tí kò bí dọ́gbandọ́gba ni wọ́n jẹ́. Àgàn àtàwọ̀ bò sùn àfipọ̀ ọmọ lára ẹni tó ti bí kò ní òkú. Ó lọ fún àgàn. Nínú rẹ́kọ̀dù mi ni mi ti kọ yẹn. Gbogbo ẹ̀yin tẹ́ lọ ń wò mí lórí Twitch channel mi Wumi Oko Oro TV. Gbogbo ẹlẹ́mọ̀ máa bá pàdé ńbẹ̀. Ọlọ́run ní tí kì í bá ṣe wípé ká má dá òsí méjì. Ó ní ìyá wa lọ́lọ́run wa. Ó ní kódà tá a bá ń kírun lọ́wọ́ ẹ wò bí mi sí dress. Bẹ́ẹ̀ni kò lè yé yín ni. Ó ní tá a bá ń kírun lọ́wọ́. Ó ní ṣé ẹ mọ̀ wípé òun là ń sìn lọ́wọ́ yẹn. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o. Ó ní tí ìyá wa bá pè wá. Ó ní ká dáhùn rẹ̀. Ká dá ìyá wa lóhùn. Sáyà kọ́bọ̀. Ayé rẹ̀ ọwọ́ yẹ́ ló wà. Pásítọ̀ wo ló sọ fún ọ wípé àjẹ́ nìyẹn? Tí wọn náà dé accept. Èso ọmọ dáadáa o. Ìyá tó bí ẹ nígbà tó ń rákòrò tó mọ nǹkankan tó yẹ kó lọ tó ń lọ sídìí àrò tó fẹ́ padà kó má dáná lura. Ó gbọ́njú ọwọ́ ẹ pé ẹsẹ̀ ẹ pé ó wà complete. Ìyá yẹn ló ṣe wàhálà. Tí kì í bá ṣe wípé àti gbọ́ kò yẹ kóbìnrin òṣìṣẹ́ kankan mọ́. Bẹ́ẹ̀ni iṣẹ́ ọmọ nìkan láti máa ṣiṣẹ́ ọmọ nulẹ̀ kó tó rù kó tó sọ kó tó tẹ́kẹ̀ rẹ̀ tó bá dàgbà kó fi lè dàgbà tó bá wà ní kékeré àkómi àkótọ̀ ẹ máa ṣu sí ìyá lára ẹ máa ṣe gbogbo ẹ̀ sí ìyá lára. Ṣé bí kọkùnrin kan kọkàn túra màláìka kọkàn túra kó dìde ni. So simple like ABC. Ní ti bàbá ìyá yẹn tó bá ní ìyálé ní lọ dìpò yẹ ẹ mú. Pásítọ̀
pásítọ̀ wo ló sọ fún ẹ pàjẹ́ nìyẹn tí ń gbà tó marry torí ẹni fine boy ìyàwó ẹ ló jẹ́ kó mọ̀ wípé àjẹ́ nìyẹn ó lọ lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú pásítọ̀ wọ́n wá ń pè yẹ́ ẹ̀ lájẹ́ òde accept. mo rí fọ́nrán bọ̀bọ̀ wèrè aláyémọ̀ làákà kan ó sorí bí ìgbà téèyàn bá nà kúkú òkè ó sọrùn bíi kọ̀ǹgọ́ọ̀lù ẹjọ́ ìyá òun ló ń gbé wá sórí rédíò àjẹ́ níyà òun o ìgbà tó máa rì ìyá òun ò fẹ́ kó òun ó fẹ́ ìyàwó tó ń fẹ́ ìgbà tó ń sàfẹ́ ìyá òun bá dolóńgbò ó lọ kíyàwó òun káàsán kò ní dára fún ẹ̀mí ò kí ń ṣépè torí I am a prophet to be called ìgbà tó máa rì ló tó mọ̀ pàjẹ́ nìyẹn. Oríyọmí Hamzat ó ní tó bá sọ wípé àjẹ́ níyà òun ó lóun á máa celebrate àjẹ́ ó lóun á máa celebrate ẹ̀ òun á máa sọdún àjẹ́ fún un pọ́kẹ̀tì ẹ̀bí ń sáyé tó ń fi dáhùn tó ń fẹ́ dà yìí ó wá dùn mí gan orí program Oríyọmí yẹn náà ni wọ́n tó wá lọ náà ti lọ ń sọ pé lọ́mọ kan bọ̀bọ́ kan ti aláyémọ̀ làákà kan tó ti lọ ń sọ pé àjẹ́ níyà òun Oríyọmí ó dẹ̀ accept ẹ̀ nígbò máa rí kí ló dé tó mọ̀ pàjẹ́ nìyẹn kó tó máa rí tíyẹ bá sọ wípé kó o má fẹ́ yàwó kan ó lè lọ mẹ́sì ó lè tọ̀ lórí àpáta jẹ́ máa já ẹ sí bẹ́ẹ̀ ni ìjà ló mọ materials world tó yẹ kó fẹ́ ó lọ fàgàn tí mo mọ̀ ni mo ń sọ ìyá abiyamọ tó mọ̀ yìí pé òun ò fẹ́ kíyà jẹ ọmọ òun lọ́jọ́ ọ̀la tọ́mọ ẹ̀ bá mú ìyàwó wálé tó bá mọ̀ wípé tọ́mọ òun bá fẹ́ ìyàwó eléyìí tó ń bá lọ bí àgbáre ìyá jẹ ọmọ òun á jẹrè ya. ọ̀pọ̀lọpọ̀ àyàwó ayé òde òní ọkọ wọn máa fẹ́ sọ di gbẹ̀wù dání ni wọ́n á sọ di get inside sit down there làwọn àyàwó ayé òde òní máa fẹ́ sọkọ wọn dà wọ́n á mú gbálẹ̀ ọ̀gbẹ́ni wá ń bí wọ́n á dájọ́ kó wọ́n á kó gbálẹ̀ bò rọ́ọ̀bì irú ìyàwó bẹ́ẹ̀ ò ní yálé ọmọ mi ìyàwó mi a máa sunkún kékeré ní àtọkọ mi nìkan nínú ilé rí níbo nílẹ̀ má sàn nílé bí Aso Rock ilé ààfin ilé tó jẹ́ pé níye sítì rúùmù ó níye rúùmù tó wà ń bẹ̀ ni wàá máa sunkún pé kò kú wá àtọkọ rẹ nìkan ń bẹ̀ rí kó lè sọkọ ẹ̀ di gbẹ̀wù dání kó lè máa bẹ́ẹ̀ hàn wéédú kò jọ́ lágọ̀ọ́ mi kan torí ńgbà tí mi bá lọ síbi àgbáre ìyá gbọ́dọ̀ jẹ ọmọ mi bí yóò ṣe wá ní jẹ ọmọ mi máa pọn mi sílẹ̀ dòǹgbẹ aya bí ìyá lọmọ mi á fẹ́ lórúkọ Jésù ẹ lọ máa wo mi lórí YouTube channel mi Wumi Oko Oro TV 08141214070 àní jìyà á ti jìyà lórí ọmọ àní jìyà lọ́wọ́ ọmọ orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ aya bí ìyá lọ́lọ́ máa pèsè fáwọn ọmọ wa fẹjọ́ ọkùnrin ẹ ṣe mi dúpẹ́.